Alhamdulillah. Ìdí ni wípé program tí mo ṣe àwọn sọ́ọ̀tì bí wà nínú ìgbà ìfẹ́ ló gbé mi débi. Ìmọ̀ tíkẹ́ẹ̀tì BMC change tíkẹ́ẹ̀tì lọ sọ́nà òun ló sọ́dọ̀ mi fún mi. Mo bẹ̀bẹ̀ ṣe. Ọ̀dẹ ẹgbẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run gangan kí ẹ fi wá yóò di ṣíṣe. Tó bá jẹ́ bọ́lá nù bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀ yóò yí ìpinnu ẹ̀ padà yóò ṣe ní ìsìn. Ẹ ò wáyọ̀. Ariwo dùnú sọ́nù ayé. Ọ̀nà àwòlẹ̀ wàhálà kò wájà ìlà ìlàyé àdìlà. Ẹ bá bí náà tẹ́lẹ̀ kan sí. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Gaji náà ní bàbá mo fẹ́ kẹ́ ẹ ṣe ìlérí kan tí Ọlọ́run bá ń dá ẹ̀mí gbogbo wa sí tí ò pa wá báyìí lásìkò yìí gbogbo àsìkò tí a máa mú fún pírẹ́yà yìí nínú Ramadan ẹ máa jẹ wà ní gbogbo ìgbà tọ́lọ́n bá sì ní kájọ máa ní lórí lẹ́ẹ̀kan èmi náà wá ń ṣe ìlérí ẹyọ kan níbí lónìí ní tọkàn tara pé mo ti